dúpẹ́ fún Ọlọ́run ọba tó sọ wá di àsìkò yìí, ọba tó pa wá nínú ewu, ọba tí ò ní kú láíláí, ọba tí kìí sùn, ọba tí kìí jẹun. A ti wà pẹ̀lú ìránṣẹ́ rẹ̀, ọmọ rẹ̀, Apostle Adeniyi S. David ọmọ Aláyọ̀ tí gbà yí mọ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ni olùdásílẹ̀ ìjọ Eschatos Apostolic Faith Salvation International Ministry tó wà ní ìpínlẹ̀ Èkó. Bàbá ẹ ti mọ̀ pé àdúrà náà máa fi ń bẹ̀rẹ̀ torí pé ìránṣẹ́ Ọlọ́run ní ẹ jẹ́ ká súre fún àwọn èèyàn wa tó ń wà kárí ayé. Mo ṣe bá rẹ o, ọba tó dá ayé, àjíǹde àti ìgbà ọpẹ́ wa. Àmín. Ọlọ́run àánú kó súre fún wa. Àmín. Ó gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ mi pátá, ayé yìí ráàánú gbà. Àmín. Ẹ ní bọ́nú ogun. Àmín. Ogun ayé ò ní gbé yín. Àmín. Yóò sì dára fún yín. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Bàbá ibi tá a fẹ́ lọ kò jìn lórí ọ̀rọ̀ àìjàgbara fún ìran Yorùbá, ìtúsílẹ̀ àti ìdáǹdè ọmọ Yorùbá tí wọ́n wà ní òkè òkun báyìí nítorí ìdojúkọ tí wọ́n dojúkọ látọwọ́ ìjọba orílẹ̀-èdè. Àwọn náà ni Olóyè Sunday Adéyẹmọ, Yorùbá yẹn mọ̀ sí Ìgbòho Òòṣà. Ọ̀rọ̀ la fẹ́ sọ kí Ọlọ́run fi hàn yín nípa ọkùnrin tí ìrìn ìsánrìn ibo ló máa já sí fún wọn. Ẹ jẹ́ kí n gbé níbi ìbéèrè ibi ayọ̀, torí gbogbo àná là ń béèrè ká bọ́ sí ibi tó dára. Ògo fọ́lọ́run lókè ọ̀run nítorí ọ̀fẹ́ Kristi àtàánú rẹ̀. Bóyá bí àwọn ọdún bíi mélòó bí àwọn ìgbà kan sẹ́yìn, ó ṣe pé bóyá táwọn náà bá ń gbọ́ fídíò yìí wọ́n á ti rójú mi rí. Wọ́n ti sọ àwọn mẹ́sẹ̀jì kan nípa wọn, pàápàá jùlọ gbogbo bí nǹkan ti ṣẹlẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ lÓlúwa ti bá mi sọ̀rọ̀. Kan tó bẹ̀rẹ̀ lÓlúwa ti bá mi sọ̀rọ̀ ní 2019. Olúwa ti bá mi sọ̀rọ̀ nípa ẹni pé Olúwa sọ fún mi pé òun ó gbé ẹnìkan dìde fún ìran Yorùbá yìí. Àwọn èèyàn ó sọ̀pọ̀tì ẹ̀ ṣùgbọ́n ẹnìkan Olúwa dẹ̀ dárúkọ rẹ̀, mi ò mọ̀ wọ́n rí, mi ò jẹ́ Sunday Igboho gílẹ̀ ẹ̀dẹ̀ ó dẹ̀ tọ́ka. Ṣùgbọ́n Olúwa sọ pé ìgbé dìde yẹn pé kò ní gbọ́ kò ní gbà, pé kí n wò pé ẹ̀mí tó wà nínú rẹ̀ nìyẹn lónà gbogbo kò ní gbọ́ kò ní gbà, ṣùgbọ́n kò fi ọgbọ́n ṣe. Nígbà yẹn mo sọ mẹ́sẹ̀ níbi tó dé ṣẹ́mu àsáàdọ́pù kìíní ẹ̀. So nígbà tán bẹ̀rẹ̀ tó wá wọnú ẹ̀ lọ, jẹ́ nìkan tí ó jáde pé bóyá torí pé kán lè tẹbárí nǹkan tẹ́ sọ tó ń ṣe pé náà tó lúwọ̀ ọ̀bá ti sọ nídìí kí wọ́n máa jáde fún kankan. Now wọ́n ṣe bẹ̀rẹ̀ dáa tán bá gbégbésẹ̀, bàbá Tinubu gan wọ́n hẹ̀pù wọn, Sunday Igboho hẹ̀pù Tinubu, òun lọ́kọ́ kàmpé fún Tinubu. Gbogbo ìgbésẹ̀ tán gbé yẹn ló jẹ́ kó hẹ̀pù Yorùbá, wọn ta ní gbé fún wọn ní gbé ohun tó wà lọ́wọ́ Yorùbá fún tó wà láwùsá wọn ní gbélẹ̀ wọn ní gbé kalẹ̀. Ẹ rí i pé ń gbà yẹn lé, but ìgbésẹ̀ tí bàbá yẹn tí Sunday Igboho ti gbé ó kún nǹkan tó hẹ̀pù ìran Yorùbá tí Yorùbá fi wà mẹ́bàá. So mo gbàdúrà fún Olúwa yóò dúró tì wọ́n, but nígbà tó fi mú wọn Olúwa rán mi, mo sọ mẹ́sẹ̀jì gbà yẹn pé Olúwa sọ pé wọn ó fi wọn sílẹ̀, wọn fi sílẹ̀. Gbogbo ọ̀rọ̀ wọn nẹ, gbogbo ọ̀rọ̀ wọn tí Ọlọ́run bá sọ kọ́lé yẹn kan lè máa sọ jáde. Now Sunday Igboho níbi mẹ́sẹ̀jì tí mo sọ tẹ́lẹ̀ òun náà ni màá bẹ̀rẹ̀ sí kí tó sọ àwọn nǹkan tó Olúwa sọ fún mi pé Olúwa sọ fún mi pé a gbé àwọn kan dìde pẹ̀lú wọn láìpẹ́. Mo ti sọ pé orílẹ̀-èdè sì máa ní òmìnira káàkiri lẹ́ka kọ̀ọ̀kan. But lọ́wọ́ báyìí ìgbésẹ̀ tó ń gbé yẹn dára, ṣùgbọ́n mo rọ̀ wọ́n wípé lọ́wọ́ báyìí màá sọ kankan fún wọn tí mo kàn lè sọ nípa wọn báyìí. Tó bá fi máa tó oṣù kẹrin, mi ò ní la oṣù yẹn, oṣù kẹrin síwájú tó súnmọ́ oṣù keje, mi ní sọ dárúkọ oṣù yẹn. Ó ní oṣù kẹrin tó máa súnmọ́ oṣù keje, mi ò wá ní dárúkọ ní oṣù kẹrin yẹn, máa kàn fún oṣù kẹrin bẹ̀rẹ̀ sóṣù keje yẹn, oṣù tó máa jẹ́ kan ṣọ́ra fún oṣù yẹn. Tó bá fẹ́ wá sórílẹ̀-èdè Nàìjíríà kó má tí ì ṣe nǹkan kan báyìí, mo bẹ̀ wọ́n nítorí Ọlọ́run, kó má tí ì gbégbésẹ̀ kankan báyìí. Olúwa sọ gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ máa gbé gbogbo rẹ̀ kọ́ ni kó máa fi sọ jáde, kó máa ṣẹ́kù sínú. Kódà yálà fáwọn tó wà lọ́dọ̀ wọn, kì í ṣe gbogbo wọn náà ni mo ti sọ tipẹ́, kì í ṣe gbogbo wọn ló jẹ́ olùfẹ́ wọn. Láti ìsìn oṣù 2025 tàwa yìí tó bá máa dé oṣù kẹrin sí oṣù keje, láàrin oṣù kẹrin sí oṣù keje yẹn tó bá fẹ́ wá sí Nàìjíríà àbí èrè àyè kan ṣọ́ra fún oṣù tí nínú àwọn oṣù yẹn wọ́n á ń dárúkọ pé bóyá oṣù kẹrin àbí nǹkan, but láàrin oṣù yẹn láàrin oṣù kẹrin sí oṣù keje kan ṣọ́ra wọ́n lè wá o,
kì í ṣe pé wọ́n lè wá o Sunday Igboho ẹni tẹ́ ẹ lè òun gan fúnra ẹ̀ ràn olójú ẹni tó máa sọ ó mọ ẹni tí bá ń sọ̀rọ̀ ó mọ ẹni tọ́lọ́run lò so kì í ṣe ọkàn jáde olúwa wípé Sunday Igboho rábàmì èèyàn ni ẹ̀dá tó lùwà dání olúwa gbé ìdìde ni tó lùwà sọ pé òun olúwa ló ń gbé ṣùgbọ́n kó fi ìbẹ̀rẹ̀ ohun tó lùwà fi bọ́ ẹ̀mí sọ̀rọ̀ pé tángẹ́lẹ̀ sọ pé ṣùgbọ́n kó fi ọgbọ́n ṣe olúwa tó wà padà sọ pé wọ́n ó gbé èèyàn méjì kan dìde àwọn èèyàn yóò kàn dìde fún wọn wọ́n dìde lẹ́yìn Sunday wọ́n dìde òun kàn máa tún dàbí bàbá wọ́n á dìde so olúwa níṣẹ́ ṣe màá sì padà sọ̀rọ̀ lórí ibi tíṣẹ́ ìpín orílẹ̀-èdè yìí dénú ẹ̀mí màá sọ̀rọ̀ lórí but kàn ní sùúrù báyìí Ọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́ olúwa Ọlọ́run yóò gbé wọn ró wọ́n kàn rí pé ìgbésẹ̀ tán gbé ó gbé ìgbésẹ̀ bí ìránṣẹ́ Ọlọ́run wọ́n gbé ìgbésẹ̀ kí àwọn káwà kan orílẹ̀-èdè kan lè ní òmìnira so kìí ṣe gbogbo èèyàn ló máa fẹ́ bọ́ ẹ̀rí pé nígbà tí Mósè gan fẹ́ kó àwọn èèyàn kó nílẹ̀ Egypt kìí ṣe gbogbo èèyàn ló fẹ́ lọ àwọn kan fẹ́ lọ nígbà tó tún lọ lójú ọ̀nà táwọn kankan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo fún pé wá ètò kó wa kó ìgbéta wa so bẹ́ẹ̀ ló ṣe rí kọ́ máa mẹ́kàn yẹn Ọlọ́run kan gbá wọn dìde ni àwọn tó máa àwọn ọba tó yẹ kó wọ́n sọ wọ́n ti fẹ́ lọ lọ́pàá àmì ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa tiwọn so ẹ̀rí pé gbogbo wọn ò fẹ́ ṣe kí ni o wọn ò fẹ́ jáde so kọ́ máa rò pé gbogbo èèyàn kọ́ ló máa sọpọ́ọ̀tì wọn kìí ṣe gbogbo ìránṣẹ́ náà ló máa sọpọ́ọ̀tì wọn kìí ṣe pé bá torí pé Olúwa fi ràn hàn wá la fi sọpọ́ọ̀tì ní tó Olúwa wí ká lè ní ìjèrè torí iṣẹ́ ìgbàlá ọkàn ni so dẹ̀ ṣe pàtàkì gan sọ́lọ́run sí Jésù ní tó fi gbá wa gan dìde nìyẹn iṣẹ́ ìgbàlá ọkàn láti kó àwọn kan kó nú ìgbèkùn bọ́ sínú ìgbèkùn kó nú ìgbèkùn òkùnkùn bọ́ sínú ìgbèkùn mọ́lẹ̀ so ìrèdí nìyẹn iṣẹ́ ìránṣẹ́ kan ló ṣe so Ọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́ wọn ò dẹ̀ ní farapa mo gbàdúrà fún wọn Ọlọ́run àánú yóò dúró tì wọ́n tó bá padà yá wọn á ní àwọn kankan tó fẹ́ máa fi dá wọn lọ́lá lórílẹ̀‐èdè Yorùbá kò sí orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀‐èdè Yorùbá bí màá ti sọ ni bí màá ti sọ ni Yorùbá tí wọ́n jẹ́ ẹ̀mọ̀ orílẹ̀‐èdè Yorùbá ni ó sì yẹ jẹ́ ká lò bẹ́ẹ̀ pé wọ́n á ní kankan tó máa fún wọn kán gbà ẹ̀tọ́ ẹ̀ ní kó gbà kán gbà nígbà tí kìnìyàn bá ti jáde Ọlọ́run ràn wá lọ́wọ́ ṣùgbọ́n kan kí sára kí ní sùúrù káfọ́ mọ́ sí èsù kan ní lọ́wọ́ báyìí tí wọ́n bá jáde fún rálì míì kan ní sùúrù díẹ̀ wọ́n jọ ojú ọ̀run sí ìdíje náà láti gbọ́ látẹnu ìránṣẹ́ náà àlàyé Apostle Adeniyi S. David ọmọ aláyọ̀ tí wọ́n ń pè ní ẹsẹ̀kẹsẹ̀ ní gbogbo àgbáláyé àwọn ni ìdásílẹ̀ ìjọ Eschatos Apostolic Faith Salvation International Ministry nílùú Èkó ìmọ̀ràn tàtà náà ti gba olóyè Sunday Igboho gbogbo ẹ̀yin tẹ́ bá rí fọ́nrán yìí ẹ bá pín káàkiri kẹjẹ́ kí olóyè rí nítorí pé ìkìlọ̀ àti bẹ́ẹ̀ pé èèyàn ń síyàn ní gẹ́rẹ́ pàpọ̀ òun náà ni wòlíì sọ fún wọn wọ́n lè wálé omi òní wọn ní wá sílùú wòlíì ká tó wà lọ ẹ bá sọ fún ọmọ yìí ká máa lọ sí ìsọ 090 18 43 17 16 ẹ bá pẹ̀lẹ́ kan sá 090 18 43 17 16 òun náà lẹ ti gbọ́ yẹn ẹ pè wòlíì ẹ pè wọ́n bóyá ní nǹkan tó ń rí lójú nǹkan tí ẹ fẹ́ bá wọn sọ tẹ̀wọ́ pé ìpínlẹ̀ jáde bá sọ àfi ìránṣẹ́ Ọlọ́run ẹ pè wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni ẹ pè wọ́n lágbára Ọlọ́run àdúrà kò ní ṣe tó bó àti àtúndọ́nà máa padà wá lọ́jọ́ mi àwọn ò ní kú ẹ̀yin ò ní kú gbogbo rẹ̀ gbogbo lọ́dẹ wa ó